Just records. Oh na 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 na. Yorùbá dìde. Ẹ fọwọ́ sí. Yorùbá dá dúró. Gbogbo dẹ̀ wá lọ́rùn. Ẹ fọwọ́ sí. Odùduwà dá dúró. Ká lè dòmìnira. Ẹ fọwọ́ sí. Yé kí ìgbà yẹ wá. Kára tù wá lára. Ẹ fọwọ́ sí. Agogo tó lè gbogbo kó lè dẹ̀rọ̀. Ẹ fọwọ́ sí. Oya àkókò lọ bá gbẹ́dúgbẹ́dú. Àwa la lọ́rọ̀, àwa la lówó. Ọmọ Odùduwà ẹ jẹ́ ká dìde. Ká dìde fúnlẹ̀ wa o. Ká dìde fọ́jọ́ la àwọn ọmọ wa. Ọmọ ẹlẹ́ran tó ń di gungun. Ọmọ aláṣọ tí wọ́n wà kíkà. Yé ọmọ Yorùbá ẹ dìde o. Kájà fúnlẹ̀ wa. Kẹrù dòmìnira ẹ fọwọ́ sí. Kí Yorùbá dá dúró. Kóńkó dẹ̀ wá lọ́rùn ẹ fọwọ́ sí. Odùduwà dá dúró. Ká lè dòmìnira ẹ fọwọ́ sí. Yé kí ìgbà yẹ wá kára tù wá lára o ẹ fọwọ́ sí. Agogo tó lè kókó kó lè dẹ̀rọ̀ ẹ fọwọ́ sí. Ṣèbí tọmọdé bá tó lọ́kọ ó yẹ kó lọ́kọ ni. Tọmọdé bá tó ládàá o ó yẹ kán fún ni o. This is time for us to stand. Yorùbá land ẹ máa sùn pa. Kájùmọ̀ gbé ilẹ̀ wa ni. Kájùmọ̀ gbé iṣẹ́ wa ni o. Ẹ jẹ́ ká dìde kájà fómìnira wa. Welcome on board, welcome on board. Ìfẹ́. Ẹ jẹ́ kájà fómìnira wa. Kí iṣẹ́ lè wà fáwọn ọmọ wa. Gbogbo kó lè tẹ̀ wá lọ́rùn o. Ẹ fọwọ́ sí. Kí Yorùbá dá dúró. Gbogbo tẹ̀ wá lọ́rùn. Ẹ fọwọ́ sí. Odùduwà dá dúró. Ká lè dòmìnira. Ẹ fọwọ́ sí. Yé kí ìgbà yẹ wá kára tù wá lára o. Ẹ fọwọ́ sí. Gbogbo tó lè kókó kó lè dẹ̀rọ̀. Ẹ fọwọ́ sí. Ẹ fọwọ́ sí. Yé mo pe ẹ̀yin òòṣà ẹ̀ǹdẹ́. Ifá ẹ̀là mímọ́ Ọbàtálá Ọ̀rúnmìlà Odùduwà Ògún Ṣàngó. Welcome on board, welcome on board. Ọlọ́gbọ́n Onílẹ̀ Iyemọja Ọ̀ṣun Ọya Ajé Ológun Yewa Ayao Ọba Ọtì ẹ dìde àti ṣetán ẹ dìde fòmìnira wa. Ìfẹ́. Ẹ̀yin máa tàn wá. We need a freedom. Freedom. We need a freedom.
kò lè ṣe. Welcome on board, welcome on board. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́. Gbogbo ibikíbi tẹ́ bá ti ń wò wá, mo kí yín lónílé, mo kí yín lálejò, mo kí yín lọ́kùnrin lóbìnrin. Mo kí gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi, gbogbo ẹ̀yin family mi, gbogbo Facebook family and friends. Mo kí gbogbo ẹ̀yin lovers of truth, ẹ̀yin olólùfẹ́ òtítọ́ jákèjádò gbogbo àgbáńlá ayé. Ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kúrọ̀lẹ́, ẹ kú weekend. Adẹ̀kú palẹ̀mọ́ ọ̀sẹ̀ tuntun tá máa mú in the next few hours. Àti wà náà ọ̀sẹ̀ tuntun. Happy new week náà. Ẹ má bínú pé ó tó jọ́ mẹ́ta. First and foremost, I was out of town, so mi ráyè update and everything because mi mú fóònù mi dání. Number two, òun ni pé ìgbà tí mo dé, so I need to láti take a rest ṣá. Reason ìyẹn tẹ́ fi rí mi online. But ká tó wọnú agbami ètò lọ, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, ọba tó dá wa lénìyàn, ọba tó wò wá ṣùnṣùnṣùnṣùn, tó dá wa ní ènìyàn, ẹlẹ́ran ara tí kò dá wa lẹ́ranko, ọba tó fi àánú àti ìfẹ́ tó fi dá wa sí, tí ó jẹ́ ká wà nípò òkú. Kì í ṣe pé a yọ gbogbo àwọn tó ti kú, but a fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni fún dídá sí ẹ̀mí wa, ọba tó ń gbèjà wa jà, ọba tó ń ṣaládé ààbò lórí wa. Elédùmarè ìbá yín lónìí, a gbé yín ga, fi aṣeyín lọ́ba àwọn ọba, a dúpẹ́ fún yín. Ẹ̀yin lọ́ba tó kọ́kọ́ dá ayé, ọba tó ṣẹ̀dá ọ̀run, a gbé yín ga, a yìn yín lógo, a ṣe yín lọ́ba. A dúpẹ́ ní wákàtí fún gbogbo àwa tá máa wà lórí ètò àtàwọn tó máa wo ètò yìí later, àti àwọn tó jẹ́ pé wọn ò ráyè rárá lẹ́ni wọ́n máa wo ètò yìí ní gbogbo ìgbàkígbà tán bá wò ó. Ọlọ́run ẹ wá fàánú gbọ́ tiwa, ẹ ṣàánú fún wa. Elédùmarè ẹ wá dárí ẹ̀ṣẹ̀ ní bàbá ní kọ̀kọ̀ jìwà, ẹ̀ṣẹ̀ tá mọ̀ mọ̀ dá, ẹ̀ṣẹ̀ táwọn bàbá ńlá wa ti dá nípa kíkọ̀ yín sílẹ̀, nípa sísìn ẹ̀sìn àjòjì, ẹ wá dárí jìwà, ẹ wá yà wá sí mímọ́. Ilẹ̀ Yorùbá, Ọlọ́run Elédùmarè ẹ wá la ilẹ̀ náà kọjá, ẹ wá gba ilẹ̀ náà fún wa, ẹ wá ṣàánú fún wa, ẹ wá ṣíjú àánú wò wá, ẹ wá ṣaládé ààbò lórí wa. Ẹ̀yin lọ́ba bóbóbólẹ̀, ẹ̀yin lọ́ba tó ní ààbò níkàáwọ́. Gbogbo ibi tá léwédé tata gbòǹgbòdì, ẹ wá ṣaládé ààbò lórí wọn. Gbogbo àwọn ọmọ Yorùbá, ẹ wá dáàbò bò wọ́n lọ́wọ́ ajogun. Àwọn ajogun ilẹ̀ Yorùbá wọ́n fi ẹ̀jẹ̀ àwọn ọ̀dọ́ wa, wọ́n fi ń ṣe ètùtù. Ọlọ́run wá dìde nínú àánú rẹ̀, dìde nínú ìbínú rẹ̀, kó wá gbèjà àwọn ọmọ Yorùbá. Nítorí pé wọ́n ti rí pé àlẹ́ nìkankan, àní ènìyàn kankan tó lè gbèjà wa jà. Ọlọ́run Elédùmarè, a bẹ̀ ẹ́ ní wákàtí wá gbèjà wa jà. Gbogbo wa náná tàgì, wọ́n náà ti fi àwọn ẹrú ikú wọn, wọ́n ti fi ránṣẹ́ sílùú òyìnbó. Wọ́n ní gbogbo àwa tá wà ní diaspora ká máa wẹ̀yìn wa, wọ́n máa dí pẹ̀lú wa. Ọlọ́run wá ṣaládé ààbò lórí wa. Apá ayé apá ọ̀tá má jẹ́ kó ká wa, apá ẹni ibi má jẹ́ kó ká wa. Adúpẹ́ pé ẹ̀yin Ọlọ́run ti gbọ́, adúpẹ́ pé ẹ ti gbà, ká má tún pọ̀ ṣe àtúnwí asán. Lẹ́ẹ̀kan sí, mo kí gbogbo yín, ẹ káàbọ̀ sórí ètò. Mo kí gbogbo ẹ̀yin dádì mi tẹ́ wà online, mo kí gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ́ wà online, ẹ káàbọ̀ sórí ètò. Mọ́mì Lára Tèmi, you are always there, God bless you. Mọ́mì Kẹ́mi Sọ́lá, màmá mi tó ṣọ́, God bless you, happy belated birthday. Ẹ má bínú pé mi ráyè pè yín. Alhaji Aremu, bàbá mi, mo rí yín, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀gbọ́n mi, èèyàn mi, brother Olúwagbémiga, Olúwa gbé gbogbo wa ga, ẹ káàbọ̀ sórí ètò, God bless you. Ètò tèmi tí mo gbé wá, mo ní ká kúrò ní ipò ẹrú, out of slavery, ká kúrò ní ipò ẹrú. Ká tó continue, nítorí pé ìránṣẹ́kùnrin yẹn ó jẹ́, actually èmi ò mọ̀ ná, but ó jẹ́ ènìyàn kan tí ẹ̀gbọ́n mi máa ń bá sọ̀rọ̀. Mi ò mọ̀ nǹkan tó wà láàrin wọn anyway. Mọ́mí Ọdún Ayọ̀, Ọdún Náyà, Olúwa ló ṣèyí fún mi. Ẹ káàbọ̀ sórí ètò, God bless you ma. Ẹ jẹ́ ká fún wọn ní ká fún ní 1 minute silence. Mi ò mọ̀, wọ́n ní àbúrò Ṣòwòrẹ́ ni. Mi ò mọ̀ nǹkan tó wà láàrin wọn àtẹ̀gbọ́n mi, but ẹ̀gbọ́n mi sọ pé ó yẹ kí n lè mọ̀. Òun ti gbé fóònù fún mi kí n kiri. So ká fún wọn ní 1 minute silence.
kí Ọlọ́run kó tẹ̀ sí afẹ́fẹ́ rere. Gbogbo àwa abiyamọ ayé àní fojú sunkún ọmọ. Ìdí nìyẹn tá gbọ́dọ̀ jáde lóko ẹrú. Ara àwọn ìdí nìyẹn tá gbọ́dọ̀ dìde, tá gbọ́dọ̀ jà fúnra wa. Most especially àwa obìnrin. Nítorí wa, àwa abiyamọ. Nítorí wa ni mo ṣe gbé tọ́pìkì wa. Ká lè gbára wa lóko ẹrú. Ká lè gbára wa ní oko ẹrú orílẹ̀-èdè. Ká lè gbára wa lóko ẹrú kán máa fi àwọn ọmọ wa kán máa fi ṣòfò. Actually, ìgbà tẹ́gbọ́n mi pè mí tó ń sọ fún mi pé Bíọ́lá ṣo gbọ́ nǹkan báyìí báyìí, mo ní mo ò tí ì gbọ́, mi mọ ẹni yẹn. Ó ní o mọ̀, mo ní mi mọ̀. Ìgbà tí mo wá dórí social media, mo wá rí i pé ó jẹ́ àbúrò arákùnrin wa Ṣòwòrẹ́. Ọlọ́run á rọ fámìlì wọn lójú. Ọlọ́run I don't know, mo mọ bí mo lè sọ Yorùbá yẹn, but ìdí nìyí tí gbogbo wa ṣe gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀. Torí pé kí ni ìtẹ̀jẹ̀sílẹ̀ àwọn ọmọ Yorùbá ó ti pọ̀ jù ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìfi ẹ̀mí àwọn ọ̀dọ́ wa, another glory ló tún sọnù yẹn. Ògo a pharmacist, ẹ̀gbọ́n mi máa ń pè ní doctor. Wọ́n ní pharmacist ní bóyá ó ń study pharmacist lọ́wọ́. Doctor lẹ̀gbọ́n mi náà máa ń pè. So ó jẹ́ nǹkan ìbànújẹ́, ó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn ènìyàn. Ẹ mọ̀, èèyàn máa imagine pé ọmọ téèyàn ti tọ́ to that level. Tó yẹ pé àwọn parents máa jókòó, ó yẹ kó máa fẹ̀yìntì jẹ wọ́n mọ́. Bọ̀ gbogbo ẹni tó fi ọmọ yẹn tó fi dá wọn lóró, Ọlọ́run ni ọba tó máa ṣe ìdájọ́ ẹ̀. Á ṣe kí ni? Tilétilé, tìrantìran. Ọlọ́run náà á ṣe kí ni? Á fogun ẹ̀yìn ja gbogbo wọn. Á fi ẹ̀mí wọn, á fi ṣe ìràpadà gbogbo àwọn ẹbí yẹn. Gbogbo ẹnikẹ́ni tí ó ní ọwọ́ nínú ikú ọmọkùnrin yẹn, ọ̀run á dìde báyìí, á fi ogun ẹ̀yìn já gbogbo ìran wọn káríkárí láṣẹ Èdùmàrè. Nítorí pé kí ni? Ìyá ló bí. Kéèyàn tọ́ ọmọdé level yẹn. Ìdí nìyẹn tá a ṣe gbọ́dọ̀ gbára wa kúrò lóko ẹrú. Kí là ń pè lóko ẹrú? We can start watching Yoruba epic and traditional movies to improve Yoruba speaking and writing. Okay. Àwọn eré Yorùbá tó ń ṣe ń sìn yẹn kò kí n sọ Yorùbá dáadáa. Anyways, mo ti gbọ́ yín sà. Ó kàn yẹ pé tíṣà mi ti sá lọ ní. Ẹ bá mi wá Yorùbá tíṣà mi o. So mo gbé tọ́pìkì wá pé oko ẹrú, out of slavery. Kí là ń pè ní slavery? Kí là ń pè ní ẹrú gangan? And kí ni reason tá a ṣe gbọ́dọ̀ kúrò lóko ẹrú? Why should we come out of slavery? Why should we get out of slavery? What does it mean to end slavery? Because gbogbo àwọn ẹ̀tàn jẹ́ tán sọ pé kò sówó ẹrú mọ́, kò sẹ́rú mọ́, anybody ò ṣòwò ẹrú mọ́, gbogbo irọ́ yẹn ó ti tó gẹ́. We need to wake up from our slumber. Kí ni ìdí tí wọ́n ṣe dá sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè? Nítorí pé mo understand pé àwọn ìlú tá à ń sọ àwọn náà ní personal problem wọn. But despite their personal problem, ṣebí wọ́n lọ kó àwọn ènìyàn nílùú bòmíì. But nítorí pé àwọn gangan náà fi ogun jà wá. Ìdí nìyẹn. Ẹ jọ̀ọ́ gbogbo àwọn agitators tó bá ń gbé ní Germany, all my Yoruba agitators tó ń gbé ní Germany, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Tẹ́ bá ti ń rìn kẹ́ máa wo ẹ̀yìn yín. Ẹ má dá rìn. Mo bẹ̀ yín torí tọlọ́run ni. Ẹ má dá rìn mọ́. Ẹ má dẹ̀ rìnrìn alẹ́. Gbogbo ẹ̀yin agitators tẹ́ ń gbé ní Germany. This information goes to all agitators living in Germany. Ẹ má dá rìn mọ́. Kẹ́dẹ̀ máa wo ẹ̀yìn yín tẹ́ bá ń rìn. Ẹ wà careful. Any attack tẹ́ bá rí, ẹ wà very very careful. Protect your face. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni. Ẹ jọ̀ọ́ torí tọlọ́run. Ẹ má ka ọ̀rọ̀ mi ṣé mo mi ò wá rí sórí program kí wọ́n sọ orú nǹkan báyìí pé gbogbo àwọn agitators mi wá sọ bẹ́ẹ̀ rí. Anybody tó bá ń sọ̀rọ̀ nípa ìjàngbara Yorùbá, anybody tó bá ń sọ̀rọ̀ nípa ẹni yẹn mọ̀ pé mo wà online tó ń pè mí yẹn o, mo ti rí ẹ o. Anybody tó bá ń sọ̀rọ̀ nípa Yorùbá tó ń gbé ní Germany, Yorùbá nation tó ń gbé ní Germany, both female and female, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni.
ẹ máa wo ẹ̀yìn yín, ẹ wà very careful nítorí pé kí ni ṣẹ́ ráwọn tá à ń bá fa ọ̀rọ̀ yìí, àwọn ìka ènìyàn, àwọn ẹ̀dá tọ́lọ́run dá tí wọ́n túnra wọn dá gẹ́gẹ́ bí ìka, àwọn wicked people, wọ́n náà ti kó àwọn eruku wọn, wọ́n tún ti kó wọn ránṣẹ́ sí diaspora. Many of them wọ́n ní Spain ni wọ́n gbà wọlé. I don't give any false information. Nǹkan tí mi ò bá mọ̀ mi ní sọ nítorí pé èèyàn tó fún mi ní information yẹn ohun ẹ̀ wà ń bẹ̀, òun ni mi ṣe ní play record yẹn. So ẹ wà very careful. And a ti kọ́kọ́ gbọ́ nínú Clubhouse ipe anybody tó bá ń gbé ní Germany, they will deal with them, we have the power. Àwọn Fúlàní náà ni o, àwọn Fúlàní ni wọ́n ti sọ nínú Clubhouse. Ẹ má bínú pé information yẹn mo kọ́kọ́ sọ because mo lè gbàgbé. So gbogbo àwọn agitators wa tó ń gbé ní diaspora, ẹ jọ̀ọ́ ẹ wà careful. Àwọn tó bá rìnrìn alẹ́ kán má rìnrìn alẹ́ mọ́, kán dẹ̀ máa watch back wọn. Ọlọ́run á ṣọ́ wa, Ọlọ́run á dáàbò bò wa. Ìmọ̀ta ò ní jọ lórí gbogbo wa nítorí pé dáadáa la fẹ́ fún àwọn ènìyàn wa àti ilẹ̀ wa. Ọlọ́run á ṣe kí ni? Á dáàbò bò wa. Àní kúkú òjijì, àní ṣánkú nítorí pé àwọn people yìí they are wọ́n kọ̀ọ̀kan. They want to silence Yoruba agitation movement, but wọ́n gbàgbé wípé wọ́n fẹ́ pa Odídẹrẹ́. Instead of kọ́pọ̀ Odídẹrẹ́, ó ń dán sí mi ìmọ̀ Yorùbá yẹn dáadáa lọ títí. Ó wá ń dán sí lójoojúmọ́, ó ń dán sí lójoojúmọ́. So ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, ẹ keep to that information. So I am talking about out of slavery, moving out of slavery. Ká gbára wa kúrò nínú ẹrú. Kí là ń pè lẹ́rú? Ọ̀nà wo ni èèyàn fi máa ń wà ní ẹrú? Gbogbo ẹ̀ la máa sọ ní ìrọ̀lẹ́. Kí ni nǹkan tí ẹrú mean? What does slavery mean? Being in a state of a slave. Òun ni ẹrú, one way or the other. Èèyàn máa ń ṣe ẹrú fún ìlú. Èèyàn máa ń ṣe ẹrú fún àwọn ènìyàn míì. Èèyàn máa ń ṣe ẹrú religion. Èèyàn máa ń ṣe, kò sí nǹkan tí èèyàn ò lè ṣe ẹrú fún. Ọ̀nà wo? First and foremost, ṣé a mọ̀ bóyá a wà ní ipò ẹrú? We have to define bóyá a wà ní ipò ẹrú àbí a sí ní ipò ẹrú. We have to define that. Ọ̀nà wo la fẹ́ fi gbára wa kúrò ní ipò ẹrú? Slavery is a condition of having to work very hard and without a proper payment. Ẹ wo gbogbo àwọn tó ń ṣiṣẹ́ nígbà tí àwọn workers ní Nigeria tí wọ́n ní what is it called? Àwa máa ń pè bí ní SMIC. Their basic salary is 35,000. Ẹ wo gbogbo àwọn kan tó máa go around with them. A lot of people wọn ò lè feed the family wọn mọ́. Everything is expensive. There is no increment in salary. Ara ẹrú náà ni, oko ẹrú ni àwa Yorùbá wà. Màámi, Ọlọ́run á mú wa jáde, á mú wa já gbangba, á mú wa jáde kúrò lóko ẹrú. Torí ẹ̀ ni mo ṣe gbé tọ́pìkì yẹn wá lénìí. Slavery is a condition in which one human being are owned by another or by another person. For example, sí, àwọn Fúlàní wọ́n máa sọ pé àwọn lọ́kọ àwọn Yorùbá ò lọ síbi kankan, àwọn làwọn ni wá. Ẹjọ́ ṣáwọn lọ́lọ́run tó dá wa ni. Ẹjọ́ ń bo ni láti papọ̀ mọ́ra wa. Èdè wa ò papọ̀, oúnjẹ wa ò papọ̀, ìwà wa ò papọ̀. So báwo ló ṣe wá di pé àwọn ni ìyá àti bàbá wa? It is well. Another one said, another topic sọ pé slavery is when a person is treated on his own property as a stranger. Ṣé ti rí? Àwa Yorùbá lórí ilẹ̀ wa, kí wọ́n máa treat wa anyhow lórí ilẹ̀ wa. Ara oko ẹrú tá à ń sọ náà nìyẹn o. Ara oko ẹrú tá à ń sọ nìyẹn. Oríṣiríṣi ọ̀nà lèèyàn máa fi ń gbà ṣẹrú nínú ìlú ẹ̀. Ó ní orí ara ẹ̀ gan pàápàá. Oríṣiríṣi ọ̀nà. Èkíní, wọ́n lè force yàn into labour. Pé ókè ẹ máa ṣiṣẹ́, wọn ò ní sanwó fúnṣẹ́ yẹn. Àwọn míì wọ́n á force àwọn ọmọ kéékèèké fún labour, into labour. Bírú nísìn, kán gba iṣẹ́, kán máa fún àwọn èèyàn ní token. Meanwhile, wọ́n ti gbowó ńlá lórí iṣẹ́ yẹn o. They are into slavery.
oko ẹrú náà sì ni ẹ gbowó iyebíye fúnṣẹ́, ẹ wá kó àwọn ọmọ ọlọ́mọ, ẹ wá fún wọn ní token, ẹ máa ní kán máa ṣiṣẹ́ bí akúra. Ara slavery náà ni. Unlawful recruitment and use of child bí kán máa kó, for example sìn, ara ẹrú tá à ń sọ náà nìyẹn. Àwọn kan repentant but àwọn ọmọ ọlọ́mọ kan tó ń ṣẹ̀ tó ń rò wọ́n ti wà lẹ́wọ̀n for years, ẹ kó wọn sínú military. Ara oko ẹrú náà nìyẹn. Àwọn ẹlòmíì kọ́ máa kó àwọn ọmọ ọlọ́mọ, most especially àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ kéékèèké, àwọn nǹkan tí kò kì í ṣẹlẹ̀ tẹ́lẹ̀ nílùú wa, tó yẹ pé àwọn ọmọ wa wọ́n máa ń kàwé, wọ́n máa ń ṣiṣẹ́ ni. Àwọn ìyá wa kò sí nǹkan, ìyá mi wọ́n máa gbé ẹrù sórí, wọ́n máa kiri ọjà ni kí àwọn ọmọ ìkan lè jẹ́ èèyàn. Gbogbo wọn náà ti kó lọ sí Lebanon, wọ́n lọ fi wọ́n ṣẹrú. Gbogbo wọn náà ti kó lọ sí Dubai kán lọ máa ṣọmọ ọ̀dọ̀. Gbogbo wọn náà ti kó lọ sí Egypt kákàkiri. Ẹ lọ fi wọ́n ṣe ẹrú. Ìjọ́ wo la fẹ́ jáde lóko ẹrú? Ìjọ́ wo gangan la fẹ́ dúró fúnra wa pé ilé wa rèé o, ìlú wa rèé o? Many people in diaspora, iṣẹ́ tí wọn ò lè ṣe ní ilé òun ni wọ́n ṣe. Many years ago nígbà tí mo lọ sí UK, kí lorúkọ ẹ̀, coordinator mi ní institution, mo rí wọn tó ń ṣiṣẹ́ ọlọ́dẹ. Ẹ lè imagine for somebody to be a coordinator of a department, kó wá máa ṣiṣẹ́ ọlọ́dẹ, ara oko ẹrú náà nìyẹn. Ẹlòmíì kò sí degree tí ò ní tán. Tẹ́ bá dé diaspora, àwọn ìlú mi wọ́n máa wo degree yẹn bíi pé ordinary paper ni, they are not recognized. Wọ́n á tún bọ́ sóko ẹrú nìyẹn. À ń ṣe ẹrú nílùú onílùú, a tún ṣe ẹrú nílùú títí wa gangan. Ìjọ́ wo gangan la fẹ́ jáde kúrò lóko ẹrú? A dẹ̀ wá dìde nìyẹn. Ó dáa tó bá ti jẹ́ pé àwọn kan ló important, ẹranko ló important jà àwọn èèyàn lọ. Ẹ jẹ́ kí kálukú lọ láyọ̀ àtàlàáfíà, kí kálukú máa lọ ẹ̀. Slavery is ọmọ ọ̀dọ̀ in its own land. Bẹ́ẹ̀ ni, ká máa fọmọ ṣọmọ ọ̀dọ̀, ara ẹrú náà ni. Bonded labour, ara ẹrú náà ni. Kó máa lo àwọn ọmọ fún commercial sex. Ẹnìkan ṣí bíà palọ̀, ó ká wọn sísí jọ síbẹ̀, kó máa gbá wọn dì lọ. Oko ẹrú náà ni. Oko ẹrú ni. Ta ló wá invent ẹrú gangan? Báwo lo ẹrú yìí, báwo lo wo ẹrú yìí ṣe bẹ̀rẹ̀? Ó bẹ̀rẹ̀ ní 1444 AD. Nígbà táwọn Portuguese tó kọ́kọ́ wá, àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ slave trade. Tó wá kó numbers of African, tó wá parọ́ fún àwọn òbí wọn pé wọ́n fẹ́ lọ educate wọn, wọ́n fẹ́ lọ fi ẹ̀kọ́ kíní kan fẹ́ lọ fi kọ́ wọn. They were forcefully taken out of their parents. 82 years after, àwọn Spanish náà wọ́n bẹ̀rẹ̀ títí wọn. Because èmi for example, mo like máa ṣe research gan, mo máa fẹ́ mọ bí nǹkan ṣe bẹ̀rẹ̀. Báwo ló ṣe bẹ̀rẹ̀? Okay, ń bọ̀ la gbà tá fi dé oríta ta wà. Ọ̀nà wo la tọ̀, irin wo la rìn tá fi dé oríta ta wà. Àwa Yorùbá ọmọ aládé ni wá. Àwọn great grandfather wa wọ́n ti ń ṣe ìjọba wọn. Kí ló ń pè ní ìjọba? Àjọ àwọn ọba ni, tó wá di wípé àwọn ordinary local government chairman tí wọn ò ní ju 4 term lọ, repeater ló máa lo ọdún 8. Wọ́n wá di ọ̀gá lé àwọn ọba lórí. Ọba wọn ò ní àṣẹ lẹ́nu mọ́. Ìgbà tó di ní 1956, 82 years later, àwọn Spanish àwọn náà wọ́n wá kó ẹrú. Wọ́n wá kó ẹrú ní Áfíríkà. Tó fi lọ sí Mauritania náà, tó di long history. Wọ́n bẹ̀rẹ̀, ó wà estimated pé wọ́n enforce wọn ni. They were being enforced. Nígbà míì tí ẹ bá gbọ́ tẹ́lẹ̀mí sọ pé àwọn bàbá wa náà, àwọn náà ń ta àwọn ọmọ sóko ẹrú, wọ́n fira wọn ṣẹrú. No! Kò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀
lóòótọ́ there is always disagreement wọ́n dẹ̀ máa lẹ́yìn disagreement yẹn tó bá ti jà tán wọ́n máa agree láàrin ara wọn ni until these people came tó wá da gbogbo nǹkan rú wọ́n da gbogbo nǹkan lójú rú wọ́n kó gbogbo àwọn deities wa wọ́n gbé ẹ̀sìn àjòjì wá fún wa but it is another topic for another day ọ̀nà wo la fẹ́ fi gbára wa lóko ẹrú ìyẹn ni mo gbé wá a ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹrú ṣe bẹ̀rẹ̀ oríṣiríṣi ọ̀nà tán fífìyàn ṣẹrú ká máa ṣiṣẹ́ bí erin ọlọ́màjà jẹ̀jẹ̀ lérí kọ́ máa san token fáwọn èèyàn gbogbo yẹn ó wà very important but ọ̀nà wo la fẹ́ fi gbára wa kó lóko ẹrú ta wà yìí because mo ti realize pé ó dàbí pé oko ẹrú gangan ni àwọn Yorùbá wà nílẹ̀ Nàìjíríà ní ìjọ Friday èní ní Sunday ní alẹ́ ọjọ́ Friday ní Abẹ́òkúta wọ́n sì pa security forest kan àwọn Fúlàní herdsmen yìí náà wọ́n pa máa yẹn nítorí pé ó ń ṣiṣẹ́ òòjọ́ ẹ̀ wọ́n fẹ́ wọnú igbó yẹn wọ́n fẹ́ lọ settle ara wọn síbẹ̀ they want to overrun Yorùbá people and adẹ̀ ń rojọ́ lójoojúmọ́ à ń sọ̀rọ̀ lójoojúmọ́ people bóyá wọn understand ni but enough of talking ìgbésẹ̀ wo ló kù ká gbé action wo ló yẹ ká máa ṣe nísìn ẹ ká sàn dẹjàre bàbá mi Ọlákẹ́ni God bless you Daddy Taofik ẹ má bínú mọ́mí tẹ́mítẹ́mí mo rí yín welcome on board. So ọ̀nà wo la fẹ́ gbà la fẹ́ fi múra wa kó lóko ẹrú number one we need an action ṣe rí ọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ láì gbé ìgbésẹ̀ mo máa ń pariwo lórí program mi pé we need an action mo ní tá bá sọ̀rọ̀ 10% ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ at least 50% so that we will be protected ẹ wo ọmọ ọlọ́mọ tó pa ẹ wo bàbá oníbàbá tó pa ta ló fẹ́ máa tọ́jú àwọn ọmọ ẹ̀ wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ sí oko ẹrú nídìí wípé wọ́n ti pa àwọn parents wọn who is going to take care of them àwọn ọmọ mi wọ́n ti di ọmọ òrukàn ìgbésẹ̀ ṣe kókó bẹ́ẹ̀ ni Dájí Adékìlẹ̀kùn ẹ káàbọ̀ sórí ètò jàre ó yẹ ká bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ like I said and I've always been saying it that we need to empower our youth gbogbo street by street ni àdúgbò by àdúgbò ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní empower àwọn youth yẹn kó má máa sùn mọ́ àwọn tẹ́ ń bá fa yìí wọ́n ń sùn alárìnkiri ni wọ́n ò nílùú ọ̀tọ̀ọ̀tọ̀ wọn kì í ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà they are not Nigerian wọ́n dẹ̀ wá wọ́n fẹ́ wá overrun wa mọ́nulé wọ́n fẹ́ wá gba gbogbo lẹ̀ lọ́wọ́ wa. wọ́n fẹ́ wá gba ilẹ̀ lọ́wọ́ wa way to get involved in fight against killing and modern day slavery action ni ká bẹ̀rẹ̀ sí ní protect ara wa kó nílé gbọ́ kó máa sọ fàlejò empower àwọn youth o ẹ kó wọn sí junction lálálẹ́ o kán máa sùn o kán má ti gbáriwo o kán tètè yá mọ́. Another thing, òun ni empowerment. We need to go into serious empowerment. Gbogbo àwọn ọmọ wa náà ti di àwọn youth wa, wọ́n ti wà frustrated to the extent. Bàbá kan dìdí pè mí ni, wọ́n ti bẹ̀ mí, bàbá yẹn tún ti tú mi pé òun ní kí n sọ̀rọ̀ nípa drug. Mo ní mo máa sọ́kàn fún mi ní time. Gbogbo wọn náà ti wà frustrated to the extent pé ẹ tún wá kó drug wọ́n mọ̀ kó drug yẹn wọlé wá fún wọn. Wọ́n mọ̀ kó wá pé let us keep them busy. Wọ́n gbé kí lorúkọ ẹ̀ wá fún wọn bíbí àbí kí náà máa ń pè bíbí Naija àbí kí náà máa ń pè kí nìyẹn for to keep them busy so that they will continue stealing from our purse. They will continue stealing our money. Inú igbó ni àwọn àti wípé àwọn ẹranko ni wọ́n NBA gbé.
bẹ́ẹ̀ ni ẹranko ni wọ́n, èèyàn tó ń bẹ́ranko sùn ẹranko ni, èèyàn tó yẹ pé ó cherish ẹranko ju ènìyàn ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ lọ, kí mentality wo ló ní lórí. Then we have to come together as one. Thank God there is peace among Yoruba people, and ẹnu wa ti ń kò, a ti ń kóra wa jọ papọ̀ gẹ́gẹ́ bí ẹyọ kan, and we need to be transparent with each other. We need to start examining that problem. Kí ni problem yìí o? Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní examine ẹ̀, and ká bẹ̀rẹ̀ sí ní wo the shame tá máa fi tackle ẹ̀. Ìlú tí kò ní, okay, there is governor in the states, for crying out loud. Gbogbo àwọn ọlọ́pàá tẹ́rọ bá ní ọlọ́pàá, à ní anybody. Yorùbá ò ní anybody as Yorùbá is concerned. We just need to stand up for ourselves and protect our land. We should stop keeping quiet and ká máa ṣe video camera. Kíní náà tún gbé kọjá yìí o, àmọ́ tàǹkì ni wọ́n kó lọ yìí o. Because they've planned ahead of us. Mo sọ mo ní tí àwọn people ìbáǹkà 1 2 3 ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti 10 20 30 40 50 ni. Come and 1 2 3 because they've been planning for the past 20 years. One of them said it in the clubhouse. Only patience is power, is another power to wage war. And they've been patient enough láti wọ inú ilẹ̀ Yorùbá dáadáa. They've been patient enough láti wà ní gbogbo strategic place, position. They've been patient enough láti di ipò mú. Now they want to strike. We have series of evidences. My people back home, ó dàbí pé wọn ò rí bó ṣe ń ṣẹlẹ̀. Ẹ wo bó ṣe ń pa àwọn youth yẹn ní 1 ní 2 ní 3 tá a bá fẹ́ kà láti January till now. Ẹ mọye youth tí wọ́n ti lọ ní. Over 8,000 àwọn Igbo youth ni wọ́n kó lọ tí wọ́n lọ pa secretly. Àìmọye Yorùbá youth tó ti kó lọ tí wọ́n lọ pa wọ́n secretly. Look at what happened. Kó máa lọ attack èèyàn tí ò gbébọn bá dání báyìí publicly kó fi pààyàn. And the people with gun negotiate pẹ̀lú wọn daily, back and front. And you want us to keep quiet about this government. Àwa wí tán. Wọ́n ní Babaláyé sọ pé anybody tó bá sọ̀rọ̀ against the Buhari government will be arrested or will be punished. Ọlọ́run máa punish ẹ̀yin náà. Because we don't have the power of our own. People are dying daily. People are dying. The youth are dying daily. They are suffering. Everything ló ti wọ́n. People cannot feed. Wọ́n lè jẹ 3 square meal. They are under slavery. Nísìnyí wọ́n ti bọ́dà pa, oúnjẹ ò wọlé. Àwọn farmers tí wọ́n tún manage láti ṣoúnjẹ, wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ẹran àwọn màálù òṣì, àwọn èèyàn mi ò kàn gbọ́ràn ni. You are giving them money to hurt you. Wọ́n ní kẹ́ boycott àwọn ẹran yìí. Some of my neighborhood and in all my community, they see me as enemy and crazy person. I enlighten people, but now they are fighting crazily with me. A lè dá wọn lẹ́bi jàre, dádì mi Taofik jàre. Ṣé bá rán màálù tí wọ́n ń jẹ yẹn ni? Even ọ̀rẹ́ mi, ó sọ wípé nítorí pé mo ṣe Yorùbá nation, torí ẹ̀ ni mo ṣe ní problem. Mo kàn rẹ́rìn ni. Because little did she know. Because I don't have any problem. Táwọn bá ti ń jẹun o, táwọn ti ń róúnjẹ jẹ o. Because in fact, another
way tá tún fi lè yọra wa nínú slavery òun ni pé ká bẹ̀rẹ̀ sí ní volunteer ara wa, ká bẹ̀rẹ̀ sí ní educate ara wa. My brother, you won't stop educating them. Just let them see what you are seeing. Ẹ máa fi àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ recently, ẹ máa fi ṣe example fún wọn. It can happen to anybody. It can happen to anybody. All the killings, injustice, and bad governance, hardship, corruption, terrorism, crime. Some gullible Yoruba people still believe in one Nigeria. Ẹ wò nínú clubhouse lẹ́nìí. Yeah, this morning. Somebody said, I am a lover of Nigeria. I believe in one Nigerian. But now, for that Sowore younger brother that was killed, I am no longer part of believing in one Nigeria any longer. There is too much injustice. Òun náà ṣe wá realizing sin ni. I know something will wake them up. We will not keep quiet. All we need to do is to continue to tell them, ká má bá wọn sọ lójoojúmọ́, ká má dákẹ́, ká má gbẹnu wa dúró. Àwọn ìgbésẹ̀ tá mọ̀ tá lè gbé secretly, silently, ká má gbé wọn. Those are the things tó lè help wọn. Mo máa sọ máa ní àwọn tó pera wọn ní philanthropist, àwọn tó pera wọn ní man of God. God called me. Wọ́n fún wọn ní any job opportunity. Wọ́n create any job opportunity to help the masses. There is too much of suffering in the land. Another way, òun ní pé ká sọra wa di advocates. Ká bẹ̀rẹ̀ sí ní advocates. Ká bẹ̀rẹ̀ sí ní advocates. There is terrorism in the land. There is injustice. There is bad governance. Hardship ti pọ̀jù nílùú. People cannot feed. Ebi ń pa àwọn ènìyàn wa. Wọn ò róúnjẹ jẹ. Ebi ń pa wọ́n gan. Àwọn ẹlòmíì ṣiṣẹ́. Wọn ò rí salary gbà. Can you imagine a teacher and jẹ wọ́n ní 8 months salary? How do you want them to feed their family? How do you want them to feed themselves? Ńgbà tẹ́ bá ń jẹ wọ́n ní salary. So we need to end slavery. Yoruba people are under slavery. We need to come out of slavery. We need to end this slavery. Enough is enough. Àwa ò fẹ́ ṣẹrú mọ́. A fẹ́ ṣẹrú mọ́. A fẹ́ káwọn ọmọ wa ṣẹrú. We don't want our unborn generation to be under slavery. Because Yoruba cannot. Okay, listen. Somebody attack you. You cannot attack back. When you report somebody at the police station, this herdsman or bandit attack you, you will be reported. You will be arrested rather. So it is called slavery. And enough of this slavery. Yoruba people are no longer interested. Ẹ jẹ́ káwa náà ká lọ ṣèjọba wa, ká dìde fúnra wa. We are not we don't want it called ìjà, but wọ́n ti gbé ogun, wọ́n ti wá fi ogun ká wa mọ́lé by killing our people. Ṣebí àwọn bàbá Afẹ́nifẹ́re náà sọ pé everybody can stand up and protect themselves. Àwọn náà ti rí pé mo máa ń pọ̀ wọ́n ní àwọn bàbá restructuring. Àwọn náà ti rí pé restructuring àwọn kò work. Wọ́n náà wọn ò lè restructure. Then let everybody go their own way. That is the solution to the problem. When you don't want restructuring, we cannot continue to be under slavery. Then we need to stand up for abolishment movement. We say our Yoruba say we fẹ́ slavery yìí mọ́. For example, the 1 million march tí wọ́n fẹ́ ṣe, we need to support them. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní sign Nina's petition that we want to come out of Nigeria. Any petition to federal government tí bá gbé jáde, it is a fake. They just want us to remain under their slavery. Òun ni wọ́n ṣe ń gbé petition wọn jáde. The only petition tó jẹ́ original, òun ni Nina's. It is called Nina's petition. We need to stand up. We need to start a movement to end this modern day slavery against our people, including the debt. Ara slavery náà ni kó máa yáwó. Wọ́n yá owó continuously. What are they doing with the money tí wọ́n yá?
Daddy Fẹ́mi ẹ káàbọ̀ sórí ètò àti Daddy Lékan mo rí yín. What are the kí ni nǹkan tí owó tí wọ́n ti ń yá kí ni wọ́n fi ń ṣe? They just want us to be in that slavery. Òun ni wọ́n ṣe ń yáwó continuously. Wọ́n yáwó continuously. They want to keep us under their bondage. This is the reason why we are saying no. No to slavery. Being under Nigeria is being under slavery. This is the reason why Yoruba people tí gbogbo wọn ṣe ń demand fún Yoruba nation. This is the reason why people are shouting we want to come out of that contraction. Gbogbo nǹkan ló ti fojú hàn. Even the amalgamation 2014 ló ti expire. So we need to go. We need to go. 7 years. What are we still doing on that contraction? And they keep borrowing money. Owó tí wọ́n borrow kí ni nǹkan tí wọ́n fi ń ṣe? Now they are forcing people now we don't have right to religion. Look at what happened. We have video evidence forcing people into their religion. We have right to religion, right to life, right to live, right to opinion, right to freedom of speech. But in that contraction, ní right to see nítorí pé wọ́n ti fi wá sí under slavery. Mọ́mí Táwàkálítù ẹ kújọ́ mẹ́ta mà ẹ káàbọ̀. Now mo rí write up kan tó sọ pé kí lorúkọ máa Uzodinma bí kí ló ń porúkọ governor Imo State ó ní Fulani can marry Igbo girls without paying any bride price. That is not their tradition. Now they are forcing people into marriage. Ṣẹ́tírí tí a bá lajúlẹ̀ in the next two years báyìí wọ́n máa wọlé wọ́n máa máwọn obìnrin báyìí wọ́n máa mú wọn lẹ́gbẹ̀ẹ́ ọkọ wọn ni wọ́n máa rape wọn ni àǹtí ọkọ ò ní lè sọ̀rọ̀ mọ́ another slavery nìyẹn. Now they will be forcing people into labor. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ l'Afghanistan. When you cook, when you don't know how to cook, wọ́n pa wọ́n. Violence and intimidation. Àwọn nǹkan tí wọ́n ń lò against wa nìyẹn. They are now using violence. Nítorí pé wọ́n fẹ́ ká remain in slavery. Wọ́n use the violence against us. Wọ́n intimidate wa pẹ̀lú bọn. And you want people to keep quiet. You want people not to talk. We cannot keep quiet. The Fulani people should stop intimidating us. The Fulani government should stop intimidating us. Torí pé wọ́n náà lọ kó àwọn èèyàn sìn, wọ́n náà lọ ṣe visa Spain fún wọn, wọ́n náà kó wọn wá sí diaspora. They want to silence all the agitators. Lè silence wa. You cannot. This is not Nigeria. This is diaspora. Ibikíbi tí wọ́n bá sáwọ̀, ìjọba diaspora máa mú wọn. This is the reason why I am talking to most especially people, the agitators living in Germany. Come and watch back wọn gidigidi gan. Bẹ́ẹ̀ni, Fulani has seen Yoruba as mugun and coward. That is why they are playing on Yoruba intelligence. But when we keep quiet, our forefathers keep quiet. They keep discussing for the past how many years? Láti 61 years ago, 13 discuss. Kí lẹ rí mú bọ̀? Over 60 years, letting pariwo restructuring ọ̀hún at the end of the day, kí ni wọ́n sọ fún yín? They tag you to be a terrorist. Why not fight for your... This is the time fún gbogbo àwọn Yoruba elders láti fight for àwọn ọmọ Yoruba. This is the time fún gbogbo ọba ilẹ̀ Yorùbá láti dìde because these people will kill them at the end of the day. Because àmọ́ nǹkan tá à ń gbọ́ tí wọ́n ń sọ. There is alliance between all the elites. Àwọn elites. So àwọn people who is going to divide Nigeria? Nigeria is divided already. Gbogbo àwọn ọmọ yín tẹ̀ ń rán káàkiri gbogbo iṣẹ́ tó ń jẹ́ gbogbo ẹ̀ là ń rí là ń gbọ́ attacking everybody here and there.
Now it is time, and this is the appropriate time láti stop with slavery yẹn. Enough of that one. And ìsìn ní ká dìde. More other ways to stop slavery. Òun ni ká speak up. We need to speak up. Nísìn, wọ́n sọ fún wa wípé wọ́n ti ń sọ fún wa wípé táìmù ti tó. Ẹ lọ s'Èkó, ẹ lọ sí Lagos State. The governor of Lagos State, àwọn youth, àwọn educated youth ni wọ́n ń ṣe ọ̀kadà rider ní Lagos State tẹ́lẹ̀tẹ́lẹ̀. We have proof, video evidence wà. The Lagos State government ó stop wọn. He said he doesn't want to see any Okada on the street of Lagos. Now, why are the Fulanis riding Okada on the street of Lagos? He should be able to stop all those Fulani riding Okada. Don't attack àwọn èèyàn here and there, killing people here and there. He should be able to stop them. Because we cannot continue to keep quiet. We need to speak up. Gbogbo wọn jáde, we saw them. Nígbà tó sọ fún wọn pé kán máa lo òun ò fẹ́ rí what is it called? Okada on the street of Lagos. We saw them. I am a graduate. I am a student. I am kinikan. People started giving their voices. But you stop them intentionally because you want to bring Fulani people. Now they want to overrun Lagos State. Another ways tá tún máa fi stop àwọn tá fi máa kóra wa báyìí, a máa force ara wa out of this slavery. Òun ni ká máa sọ̀rọ̀ sókè o. Ṣé mọ̀ pé àwọn ọmọ yẹn dìde ńjọ́ yẹn wọ́n ní sọ̀rọ̀ sókè. They started killing them. Nothing was done. Wọ́n tún threaten àwọn parents àwọn ọmọ tí wọ́n pa ni. Ìgbà wo lẹ fẹ́ continue láti máa threaten àwọn èèyàn wa? And you want us to keep quiet? Torí pé wọn ò nólùgbèjà, torí pé gbogbo àwọn bàbá tó yẹ kán dìde kán gbèjà, wọ́n ti jẹ́ dòdò. This is the reason why we all, gbogbo wa, Ọlọ́run wa ṣe inú mi dùn. Many of us belong to different type of organization. Ta lè raise the voice wa, ta lè dìde. Then we need to raise fund to support àwọn ọmọ ọlọ́mọ tó wà nílé, because it is getting out of hand. And awareness, thank God, awareness has gone viral everywhere. Because even people from the village gan, wọ́n ti mọ̀ pé yes, something is happening. Then we need to start showing people, àwọn èèyàn tó ti lost àwọn èèyàn wọn, we need to show them love. Àsìkò tó nídìí wa jù lélẹ̀. Àsìkò tó jẹ́ pé a lè kò sí nǹkan tá lè ṣe fún wọn náà, but at least word of encouragement lóríṣiríṣi. Àsìkò tá lè encourage wọn ni. Ẹ wo àwọn ọmọ ọlọ́mọ tí wọn ò ṣẹ̀, wọn ò ní ẹ̀ṣẹ̀ kankan torí pé wọ́n bá wọn nínú ilé. Kidnap wọn, that was a kidnap. Kidnap àwọn ọmọ yẹn, and you kept them for almost 65 days àbí 67 days ni wọ́n wà ńbẹ̀. Kóòtù ó tún ní kó lọ release wọn. Wọ́n tún delay their release. Ẹ jọ̀ọ́, ṣé slavery kọ́ nìyẹn? Another way is to be social. Ó dàbí irú èmi ìsìn, èmi ò kí ń face public, I don't talk. I am more reserved gan. I'm a very reserved person.
Daddy Adekunle, ẹ káàbọ̀ sórí ètò mo rí yín jàre. I'm a very reserved person, but ṣé Nàìjíríà ti nà yín rí? The question I will continue to ask. Ẹ wo gbogbo àwọn family tí Nàìjíríà ti nà lẹ́gba. Who is going to reshape that family? Àwọn family mi wọn balance láti gbà yẹn mọ́. A ṣàrà àwọn tó ní ọmọ méjì nígbà ensars. A rí màmá tó ní ọmọ méjì. Wọ́n dẹ̀ pa àwọn ọmọ méjèèjì yẹn oníyà. So we need to advocate and we need to let people know our plight. Àsìkò tá à ń ṣe ìwọ́de ó ti kọjá àti ṣe ìwọ́de àti ṣe gbogbo ẹ̀. Ìsìn defensive period la wà. We are in defensive period. We need to start defending our territory. We need to defend our land. We need to defend our people. Gbogbo nǹkan tó bá gbà, gbogbo nǹkan tá bá mọ̀ ní ká máa fi defend wọn, ká máa fi protect wọn. Life wọn wà very important. Káwọn people ìkọ́ lọ pa gbogbo àwọn ìran wọn náà. Ọlọ́run tó náwọn ń sìn, Ọlọ́run tí ò lè jà fúnra rẹ̀, tó yẹ pé àwọn náà ń rán pé kó máa pààyàn fáwọn. One thing ni pé ká volunteer ara wa, ká make research. Kí ni research tẹ́yin ti make? Kí ni research tẹ́mi ti make? Ọ̀nà wo la fi lè protect ara wa? Kí làwọn nǹkan tá lè ṣe? Kí ni nǹkan tẹ́mi lè ṣe? Kí ni nǹkan tẹ́yin lè ṣe? Kò dìgbà tí gbogbo wa bá wá papọ̀ tá wá ṣe. Àwọn nǹkan tẹ́ bá lè ṣe ládùúgbò yín, àwọn nǹkan tẹ́mi náà bá lè ṣe ní ọ̀dọ̀ tèmi, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣe. Defensive period la wà yìí. Because if we are not careful, wọ́n ti ń wá lẹ́yọ kọ̀ọ̀kan méjì. Ṣé ẹ wo woman tí wọ́n pa yẹn? I've forgotten her name. Ẹni eléni ó lọ sin òkú ìyá ẹ̀. Níṣojú àwọn ọmọ ẹ̀ ni wọ́n ti pa woman yẹn. Ẹ wo trauma táwọn ọmọ yẹn máa go through. Ẹ wo emotional trauma tí wọ́n máa go through. I keep on thinking about it. Ìgbà míì máa rò báyìí máa dẹ̀ máa ké pé ìwọ lọ. Ìjọ́ wo ni kíní máa kó lọ́kàn àwọn ọmọ ẹ̀? Kò lè kúrò láíláíláíláí. Kò lè kúrò lọ́kàn wọn láíláí. Pé ojú àwọn báyìí. Èmi inú wọn máa sùn á fò dìde látojú oorun pé yé. Because that memory kò lè lọ bẹ́ẹ̀ yẹn. Must we keep quiet? Must we continue to rojọ́ kàbí ká máa wò? Defensive period. Ẹ kúrò lẹ́jàre Daddy Tèmítọ́pẹ́. Ẹ kújọ́ mẹ́ta. Defensive period la wà yìí. Protective period la wà yìí. We need to start protecting ourselves. We need to protect our territory and our land. Mo sọ̀rọ̀ kan ní last week. Mo ní gbogbo abúlé tí gbogbo wa sá lọ. Ìyá kan o, àgbàlagbà ní lábúlé o. Kíní kan ni o. Àwọn ẹlòmíì dementia ló ń jọ ń sọ̀sọ̀kúsọ. Gbogbo àwọn tó ń ṣe kíára fáwọn arúgbó ń bí kó lọ béèrè lọ́wọ́ wọn pé báwo ni wọ́n ṣe máa ń react. Àwọn arúgbó mi wọ́n á ti ronú gbà tó pé nínú ìyànà tí ń jẹ, nínú ìyànà tí ń mu, kò sí fọkànbalẹ̀, wọn ò lè sùn dáadáa. Gbogbo wọn láti fún lórúkọ oríṣiríṣi. Àwọn villages tó yẹ ká sọ di industrial area yẹn, tó yẹ ká máa fi ṣe kí lórúkọ ẹ̀, gbogbo bẹ̀ náà ti gbà mọ́ wa lọ́wọ́. Gbogbo àwọn borders wa, wọ́n target gbogbo borders wa. Now they are planning to sell ports. Wọ́n fẹ́ tà fáwọn colonial master. And people will say, kò kàn wá. Àwọn research wo lẹ ti ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá concerning ilẹ̀ Yorùbá?
ta ni wá, kí la ní, àwọn nǹkan wo la lè lò tá fi lè protect ara wa, tá fi lè protect àwọn ẹbí wa. Àwa tá wà ní diaspora ní kíní yìí affect jù. I don't know how people, mo máa appreciate àwọn agitators mi. I respect all of them. Mo máa fún wọn kudos ni. Because tí mo bá pe bóyá ẹ̀gbọ́n mi ni mo pè ń sìn pé ẹ̀ ló tó okay ó dàbí ìjẹta tó lóun lọ Ìbàdàn. Bí mo yẹ jókòó tí mo ká kórè ẹ̀ ló ń bolẹ́dé ẹ̀ ló ń bolẹ́dé. Not to talk of àwọn ẹlòmíì téèyàn mọ̀. Ó ní boy mi kan few days ago ní birthday ọmọ yẹn wá pè mí. Ó tẹ̀ ti pè mí mi rí kọ́lẹ̀. Mo wá pe nọ́mbà kò bá lọ mọ́. Mo ti ń ké. Mo ní ọmọ yìí dẹ̀ ń pè mí o. School condition wo ló wà o? Kí ni mo mọ̀ tó ń ṣe tó pè mí? Mi dẹ̀ rí miss call yẹn. My phone was on silent. I was worried. Mo bẹ̀rẹ̀ sí ní gbọ̀n until ìgbà tí mo tó gbọ́ wọn pé ṣàlàáfíà ló wà. Ó ní àlàáfíà lòun wà. Kí ló dé? Mo ní àgbà tó lóun travel. Ẹ̀rù máa ń bà mí. Tẹ́nibọ̀dì bá lòun lọ láti Èkó sábẹ́kúta gan àyà tèmi máa ń kó sókè because ọ̀nà yẹn ò dáa. Kí wá ló dé tí a dìde àwa tá jẹ́ ọmọ Yorùbá tá a mójútó? Kí ló dé tí gbogbo àwọn wa tá jẹ́ Yorùbá láàrin ara wa ká dìde àwọn ọgbọ́n táwọn bàbá wa ń lò ká lò ó? Ó ti wọlé, ó ti wà lẹ́ńkùlé. Wọ́n kọ́kọ́ gbọ́ whistle ni everything blow. Because ìlú tí ò jagun wọ́n lọ ra armor tank kí náà fẹ́ fi ṣe? Ìlú wo náà fẹ́ lọ bá jagun? But I believe 2 countries ló máa ń jagun. Nísìn wọ́n fẹ́ fi ogun abẹ́lé wọ́n fẹ́ fi jà wá. And people want us to keep quiet. Wọ́n dẹ̀ ti fi jà wá. Wọ́n kọ́ àwọn ọmọ wa sínú ẹ̀wọ̀n, àwọn ọmọ tó ń ṣẹ̀tàn rò. Where are the Yoruba elders? Kí ni nǹkan tí wọ́n ti fún wọn jẹ tó affect wọn tí wọ́n lè think straight? They need help. Torí èlé mi ṣe máa sọ pé if people are not, on the same side with you, you just have to, èèyàn kàn máa rárá fi wọ́n lẹ̀ because wọ́n lè máa wá convinced enough. Later, it was during our research la rí pé àwọn ẹlòmíì wọ́n think straight. They are not thinking straight. Ẹ wo gbogbo àwọn ọmọ kéékèèké wọn ò lè lọ school, government school, 0. Ọ̀rọ̀ bàbá mi kan á ní gbogbo ẹ̀ báyìí 0 báyìí 0. Daddy Olúwafẹ́mi, thank you very much, sir. Because àwa Yorùbá mo realize pé ó dàbí pé I don't know why. Mo máa ń sọ màmá mi máa ń sọ pé kí ló ń jẹ́ Nàìjíríà? Yorùbá làwọn. Because she's 75 years old. So ìjọ wo no sọ Nigeria. Nigeria is just 60 years old. So mama mi ti dàgbà dáadáa. She knows what happened. Ogun Ali must go. Ogun wait here. She has told me that story. White generation yìí tó yẹ pé ẹ busy ẹ wá lọ jókòó ti bíbí Naija bí kílẹ̀ ń pè. Nonsense. Òun ni gbogbo nǹkan tẹ̀ ẹ tún máa di nǹkan tí mo máa sọ máa ní báwo lẹ ṣe máa kó owó yín tẹ́ tún máa fi máa ra on seriousness. Ó dàbí àwọn èèyàn tí wọ́n ń ta tẹ́tẹ́ lé ni. Màá ní èèyàn 10 máa ta tẹ́tẹ́ wọ́n á kówó èèyàn 5 wọ́n á kó fẹ́ nìkan wọ́n á ní alágbájá jẹ́ o jẹ́ kémi náà lọ ta iṣẹ́ ọpọlọ ni. Will you all should wake up? Iṣẹ́ ọpọlọ ni. Why ti gbogbo wọn ṣe wá wọ́n wá venture in the business pé ẹ ṣáà máa ta lọ ọjọ́ kan ẹ máa jẹ.
tẹ́ bá ta owó tẹ́ ti ta, tẹ́ bá calculate owó tẹ́lòmíì ti ta for under 1 year, that is Saheed Oníbùdó ẹ káàbọ̀ sà, under 1 year ó lè jẹ́ owó ọjọ́ mẹ́ta ló máa jẹ́. I've always been asking people, even àwọn tó wà níbẹ̀, mo máa ń bá wọn sọ, àwọn Nigerians tó máa ń ta kí lorúkọ ẹ̀tọ́ náà wọ́n máa ń ta yẹn, mo máa ń bú wọn, mo máa ń bá wọn sọ̀rọ̀ gan pé don't you get it pé àwa mẹ́wàá jókòó à ń dá owó bóyá 10 euro, èèyàn kan wá jẹ 40 euro, wọ́n sì gé ní owó èèyàn mẹ́fà sọ́wọ́. Wake up from your slumber. Happy Sunday, sir. Ẹ jí kẹ́ wake up. Ẹ ń fún wọn lówó ni, ẹ ń kówó yín fún wọn, ẹ ń kówó yín fún wọn ni. There are things I don't do. Torí pé everybody are doing it, that doesn't mean you will see me there. My father will tell you, if you can't be with them, stand out. I'm always standing out. Tí bá ti rí pé tí wọn ò bá mi lára mu, I just stand out and be myself. We need to bring ourselves out of slavery. Nítorí pé ìran Yorùbá oko ẹrú náà wà. Ẹ jẹ́ ká yọra wa kúrò lóko ẹrú Fúlàní. This Fulani government, wọ́n ti fi gbogbo ìran Yorùbá sóko ẹrú. Àwọn ọba wọn ò lè sọ̀rọ̀ mọ́. Àwọn elders náà ẹ̀rù ń bà wọ́n. A whole major wọ́n lọ àtàkì kí lorúkọ ẹ̀ Defense Academy live and direct, wọ́n dẹ̀ ń gún mà yẹn, wọ́n dẹ̀ pa a whole major of a country. Ṣẹ́yìn ọmọ pé ìlú yẹn ti finish ni, not to talk of we ordinary civilian. Àwọn èèyàn ò róúnjẹ jẹ mọ́, oúnjẹ gidi jẹ. Àwọn èèyàn, in fact, people will be crying. I know a lady tó náà lọ tọrọ iṣu, half iṣu náà fún wọn àtàwọn ọmọ òun, kó wọn àtàwọn ọmọ òun káwọn jẹ iṣu yẹn, káwọn tilẹ̀kùn mọ́rí fún iye ọjọ́ tọ́lọ́mbà tó ṣe. I was like, ṣé bóun ṣiṣẹ́, ó ní wọn ò sanwó fún òun láti bí oṣù mẹ́ta. And this fellow, ó ná ọmọ méjì, single mother with 2 children. Àwọn ọmọ Yorùbá wọ́n wá di kí lorúkọ ẹ̀ sórí Facebook oníbàárà. Gbogbo nǹkan tí Yorùbá ò kì í ṣe, ìran Yorùbá kì í tọrọ bàárà. Oríṣiríṣi èèyàn a máa wá sọ̀rọ̀ sí wọn. Ẹlòmíì kò ń ṣe pé òun láti tọrọ bàárà, but torí pé wọ́n ti fi wá sóko ẹrú, a need láti gbára wa lóko ẹrú. Tẹ́ bá tún bá wọn sọ́nà, wọ́n máa ní ẹ má bínú jàre. Tẹ́ bá tún bá wọn sọ́nà, wọ́n máa ní kinní kan. Nítorí pé wọ́n ti kó ọpọlọ wọn lọ. Wọ́n ti fún wọn ní poisonous food tí wọ́n fi lè rí ọ̀kan. Ẹlòmíà ní kò ń ṣàkàn máa jẹun, tó ń bá ti rí oúnjẹ ọjọ́ òun jẹ, gbogbo yòókù kàn wọ́n mọ́. We need to come out of slavery. We need to come out of bondage. We need to go into a place, a place of peace. No. Níbo ni place of peace yẹn? Yorùbá nation wa, tá má lè rí ara wa, tá má lè bára wa wí, tá má lè bára wa sọ̀rọ̀. Everybody a ní ẹrú, a lólórí ẹrú, a ní àwọn ọmọ ẹrú. A fẹ́ kúrò lóko ẹrú, a fẹ́ jáde kúrò lóko ẹrú, a kì í ṣe ìran ẹrú, ìran aládé ni wá. Ìran aládé ni wá. So a gbọ́dọ̀ múra wa kúrò lóko ẹrú, kò sẹ́ni tó máa gbà wá báyìí. Mo ti sọ the only source, òun ni Elédùmarè ní source kan ṣo ta ní. A gbọ́dọ̀ kúrò lóko ẹrú ká lọ sí atmosphere
of release àti relief. Nbo ni atmosphere òun ni next topic tí máa ṣe. Nbo ni atmosphere for release and relief yẹn Yorùbá nation wa ní. Ibi táwọn Yorùbá ní àánú dé ìgbà tán rí gbogbo nǹkan they started contributing. That is love. Ibi tí wọ́n rí pé nǹkan ṣẹlẹ̀ o wọ́n á sáré gbárùkù tí oríṣiríṣi kíní ló wà. Ẹlòmíì wà nínú bí 6 nítorí pé kò fẹ́ kí ìyà jẹ ìran Yorùbá mọ́. Ó fẹ́ kí ìran Yorùbá jáde kúrò lóko ẹrú. Wọ́n ti fi wá sóko ẹrú mental slavery. Mami Tóyìn Princess Ṣẹ́kẹ́ Okùn wọ́n ní ká kọ́kọ́ gba ara wa kúrò ní mental slavery tó fi wá sí. Wọ́n ti fi wá sí religion slavery. This is the reason why tí ma fi employ each and every one of us pé ẹ jẹ́ ká máa ṣe research o. Ẹ jẹ́ ká máa ṣe research. A gbọ́dọ̀ mọ nǹkan tá ń ṣe. A gbọ́dọ̀ mọ bí tá ń lọ. Ìsìn ni tí a bá ti fi lè gbára wa nísìn tó bá ṣe bẹ́ẹ̀ religion is the greatest weapon they use to cage people. Bẹ́ẹ̀ ni òun ni religion yẹn gangan ni problem. Gbogbo àwọn pastors wọn náà ní private jet. Wọn ò mọ̀ bóyá bí ń pẹ nìkan kan bámúbámú náà yó. Even wọn follow Bible principle. Bible sọ pé every 3 years kan bring you tithe táwọn èèyàn dá kan jẹ́ kó ń jẹ́ wà. The Levite the non-Levite torí pé wọn ò ní heritage. The widows wo àwọn widows wa. The children. The sick ones. Ìjọ́ wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà? One Nigerian, people are dying daily. People are dying. People are dying daily. We cannot continue to say one Nigeria and they will continue to kill our people. They will continue to kill our brothers. Àwọn obìnrin àwa ọlọ́mọ jàjìyà. Àwa ló affect jù. Obìnrin ló ń gbóyún for 9 months. Obìnrin ló ń bímọ. Àwọn ẹlòmíì 9 hours. Inside labor room 4 hours. Even the pain àwọn ẹlòmíì tó ti ẹ̀pẹ́ nínú labor room. That pain sí wọ́n máa go through. Wọ́n máa tún wá tọ́ ọmọ yẹn. Look at what they did to that family. Sowore family. And we are ara nǹkan tá ń sọ nìyẹn. And you want us to keep quiet. You don't want us to talk about it. You don't want us to advocate for our freedom. We need freedom. Yoruba people must. Báwo la ṣe máa gbé ìran ẹranko náà bá gbé. All they do is to buy weapon. Why are they buying weapon? Kí ló fẹ́ fi weapon ṣe? Ìlú wo ló fẹ́ lọ bá jagun? Tó fi jẹ́ pé weapon nìkan ló ń rà. Ẹ̀dẹ̀ ń gba loan every day ni wọ́n gba loan. Gbogbo loan yẹn kí ló fi ń ṣe? There is a video. It's only our people. Wọ́n kì í. Mi mọ̀ bí ṣe máa sọ Yorùbá yẹn. Our people are not always careful. Wọ́n kì í listen carefully. There was a video that came out, a Fulani man saying we want to build northern Nigeria. Wọ́n fi gbogbo àwọn èèyàn sínú lockdown. Wọ́n rọ̀nù pipe láti Niger Delta. Wọ́n rọ̀nù ẹ̀ lọ sí Niger. They want to be supplying Algeria, Tunisia. Wọ́n fẹ́ máa supply wọn ní gas. Account ibo ni gbogbo owó yẹn ń lọ. How can somebody from a northern Nigeria ó máa ní oil well ní south? Ẹjọ́ ṣó jẹ́ ara ẹrú tọ́kọ wa nìyẹn. Gbogbo àwa southern yìí. The southwest, the southeast, the south. Gbogbo wa náà kó lẹ́rú. Wọ́n rọ̀nù pipe. Wọ́n lè mú owó yẹn kó fi kọ́ àwọn the biggest hospital needed. It is a shame. It is a shameful thing. President Asiki, ó máa sá lọ sí diaspora. Governor Masiki, wọ́n sá lọ diaspora. Owó tẹ́ fi ń travel, tẹ́ fi lọ ń take treatment here. Why not gather that money and build
an executive hospital sílùú títí yín náà. People are dying daily. Gbogbo àwọn teaching hospital, they are nowhere to write home about. Ẹ wo ní last time náà, mo sọ mo ní ṣe ọpọlọ ni, wọ́n ní wọ́n sọ pé ṣé Dubai ni àbí Saudi Arabia, I don't know. Wọ́n fẹ́ employ àwọn doctors. So wọ́n ní kán lọ máa apply l'Abuja. Àwọn doctors wọ́n line up bíbá. Wọ́n wá interview wọn. One of them said, I was shocked when I saw my teacher. Òun náà line up at that age. Èèyàn tó kọ́ ní university days o. Bẹ́ẹ̀ ni ma. Yeah. But our political elites and our king are accomplices to this menace affecting us. They deliberately enslave us through religion and poverty. Our elites have a hand in our predicaments. No. Our predicament currently engulf us as Yoruba in the South in general. Bẹ́ẹ̀ni, ṣebí torí ẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ example kí lorúkọ ẹ̀ Sanwó-Olú àbí Sanwó-Olú àbí kí náà ń pè máa yẹn. Ó lé gbogbo àwọn graduate tó ń ṣe ọ̀kadà rider. He now brought Fulani. Now you should be able to send them away. Because tó bá di lálẹ́, these people wọ́n náà gbébọn. We've seen so many videos. Lábẹ́ sit ọ̀kadà wọn tó tò bọ́n sí. Òun ni mò ń ṣàlàyé lẹ́ẹ̀kan tẹ́lẹ̀. So we need to, defensive period láwa, awareness period ti kọjá, protective period láwa. We need to start protecting our people, our territory. Territory wa is at stake. Our people, their life is at stake. Ẹni tó bá ń kó gbọ́. Religion ti, let me not just go there. Èní ò ṣọjọ́ religion. Èní ò kì í ṣọjọ́ religion. Because God of Elijah send down fire. Àti rí fire láti 60 years ago. Àrí fire kó come down. Àrí fire kó come down. But tó bá sọ fún ní Ṣàngó sí, inú á jáde live. Ẹ jẹ́ ká wake up from our slumber. Ẹ jẹ́ ká wake up from our slumber. Yoruba ni wá. Elijah ọmọ ìlú bòmíì ni. Why are we calling their God? Kí ló dé tá a pè Ọlọ́run títí wa? Elédùmarè. Kí ló dé tá a pè? Ẹ jẹ́ ká oko ẹrú ọpọlọ, oko ẹrú lórí ilẹ̀ wa. Gbogbo àwọn ọmọ wa wọ́n fi wọ́n sóko ẹrú, gbogbo àwọn ọmọ tó kó lọ sí Libya, kí lorúkọ ẹ̀? Lebanon, Egypt, gbogbo ẹ̀, Turkey, gbogbo ẹ̀ tán lọ ṣọmọ ọ̀dọ̀, àròkọ ẹrú náà ni. Many of us in diaspora, àwọn ṣẹ́ tá lè ṣe nílé, òun ni wọ́n ṣe níbí báyìí. Oko ẹrú náà ni. Ẹ jẹ́ ká mọ̀ bá ṣe máa gbára wa lóko ẹrú ní orí ilẹ̀ wa, nílẹ̀ Yorùbá. Oko ẹrú ni, torí pé kí ni? Tí Fúlàní gba ilẹ̀, tí Fúlàní máa sọ fẹ́ni tó ní oko, ó gbọ́dọ̀ dórí oko yẹn mọ́. Ẹ ti gbàgbé obìnrin kan tó wá pariwo pé kán gbà òun o, kán gbà òun lọ́wọ́ kí lorúkọ bọ̀bọ́ yẹn, I've forgotten that story. That name tó mention. Tí wọ́n pa àwọn ènìyàn wá sórí oko wọn pé torí pọ́n ti wọ́n nu wọn pé kán má dénú oko yẹn mọ́. Àwọn ìran Fúlàní nìyẹn o, náà ń pàṣẹ fún wa o. Ẹ jẹ́ ká gbára wa lóko ẹrú. Àwọn ọmọ wa wọn ò yẹ láti wà lóko ẹrú. Àwọn ìran Yorùbá wọn ò yẹ láti wà lóko ẹrú. Gbogbo nǹkan tó bá gbà ẹ jẹ́ ká fi gbára wa lóko ẹrú. Nítorí pé kí ni àwọn bàbá restructuring, wọ́n bẹ̀rẹ̀ restructuring for how many years? Kí ni ìjọba mùjẹ̀mùjẹ̀, ìjọba Fúlàní mùjẹ̀mùjẹ̀, kí ni wọ́n sọ? Wọ́n náwọn ò ní nǹkan táwọn fẹ́ restructure. Nítorí pé constitution yẹn kò favor aráàlú, ara wọn nìkan ló favor. Kó máa gba owó, kó máa pín láàrin ara wọn nìkan ni.
kò sí nǹkan kan tí wọ́n ṣe fáráàlú. Local government mi tẹ́ bá débẹ̀ ẹlòmíì máa sunkún ni pé ṣé local government lórí bí ilé ẹran báyìí. Ẹ wo gbogbo ojú ọ̀nà ní Lagos State but ẹ lọ wo ọ̀dọ̀ títí wọn ibi tó yẹ káwa Yorùbá ká ti mọ̀ pé oko ẹrú òun ni kọ́lọ́hún yọ wá kúrò lóko ẹrú. Dádì Fẹ́mi Túndé ìjọba 419 ìjọba mujẹmujẹ níwọ̀n ìjọba mujẹmujẹ níwọ̀n 419 ti ẹ̀ kéré. Ògo gbogbo ògo ilẹ̀ Yorùbá gbogbo ògo tó wà nílẹ̀ Yorùbá wọ́n rò bá wọn lè pa wọ́n tán ni. Ẹ wá mú àwọn youth wa ẹ bẹ̀rẹ̀ sí ní pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan and you want people to keep quiet. Ẹ wá náà máa ṣe investigation ọdún wo lẹ fẹ́ fi ṣe investigation. Gbogbo àwọn youth Yorùbá youth tó wà nínú army àti soldier ẹ kó wọn lọ Sambisa forest. Bàbá kan wọ́n pè mí wọ́n bá mi sọ̀rọ̀. Bàbá yẹn náà wà nínú military tẹ́lẹ̀. Bàbá yẹn láti fi ìlú lẹ̀ ni because àwọn nǹkan tí bàbá yẹn ti fi ojú rí tí gbogbo wa bá ní ká fìlú lẹ̀ ń bo la fẹ́ lọ another oko ẹrú mi. I am tired of living abroad. Tó bá ti dìgbò tútù nsìn imú mama ṣẹ̀jẹ̀ torí ìta. Èèyàn ò rí bí yá oòrùn sára. We are lacking vitamin D. People are, a lot of our mothers, 60 and above, they are tired of living abroad. Ẹ wo mọ́mì wa kan tó ṣaláìsí lately. Ẹ wò pé tó bá jẹ́ pé lẹ́ni ìyá yẹn wà. Ẹ rò bí ìyá yẹn máa kú ni. Màmá yẹn ò ní kú. Because wọ́n máa rí àwọn ọmọ tó máa rọ̀gbà yí wọn ká. Mọ́mì o, ṣe wà ókè o. Mi mọ nǹkan tó ṣe màmá yẹn o because nǹkan tí mi bá mọ̀ mi kì í sọ. Mo kàn gbọ́ pé màmá yẹn kú ni. But really, it sadden hurts me. Ẹ jẹ́ ká gbára wa lóko ẹrú. Ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan. Ẹ jẹ́ ká sowọ́pọ̀. Ẹ jẹ́ ká empower àwọn youth wa. Ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ọlọ́dẹ. Kò sí ẹni ọlọ́dẹ kankan téèyàn kankan fẹ́ lọ pè. Kán mójú tàdúgbò. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ sọ pé à ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀. Elédùmarè àti àwọn onílẹ̀ Yorùbá wọ́n rí gbogbo information tẹ́ ń give out. Bẹ́ ṣe ń yọ só àwa náà à ń yọ gbọ́ bí ta ti ń gbọ́. But I will not come here láti wá rè ní causes or insult on anybody. But àwọn alálẹ̀ Yorùbá wọ́n á ṣe ìdájọ́ tó tọ́ fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbowó lórí àwọn ọmọ Yorùbá sápò ara yín pé kọ́ pa gbogbo wọn kọ́ tà wọ́n kọ́ fi wọ́n ṣe ẹrú. Ọlọ́run ìran yín Ọlọ́run á fún ní kí lorúkọ ẹ̀ tó tọ́ tó yẹ. Mo bẹ̀ gbogbo wa lọ́kùnrin àti lóbìnrin ẹ jọ̀ọ́ ẹ bá mi pín program mi. Ẹ̀yin náà ẹ ń dá sí ni advocator òun ni gbogbo wa advocate ni so that people will know pé ìran Yorùbá wọ́n ti kó wa sóko ẹrú. We need to come out of that slavery. And the only way to come out of the slavery, òun ni pé ká take action, ká dẹ̀ ṣe kí ni, ká bẹ̀rẹ̀ sí ní advocate láàrin ara wa, ká empower àwọn youth wa. Gbogbo àwọn youth wa ti wà frustrated, wọ́n ti di drug addicts lọ, wọ́n ti ń mùmúkùmù. Ẹlòmíì ẹ kàn máa rí nínú mọ́tò, ó ti ronú lọ, òun ti pa lórí, á kàn burst out of frustration. Wọ́n á ní yahoo yahoo, gbogbo ẹ̀kọ́ ní yahoo yahoo now. Gbogbo ẹ̀kọ́ ní yahoo yahoo. We are still topic tí mi bá ti ṣe research lé lórí mo ò ní gbé wá torí ẹni mi ṣe ti sọ̀rọ̀ nípa drug yẹn because ó láwọn drug kan tí mo ń research lọ́wọ́ torí òun náà láwọn youth yẹn náà máa ń mu jù bíi codeine bíi tramadol gbogbo àwọn oògùn yẹn gbogbo ẹ̀ ni à ń ṣe research wọn because tramadol gan wà ń bí báyìí náà. Ẹni tí ó bá ní problem egungun náà máa ń fún ní tramadol ó dẹ̀ máa ń fa indigestive problem. So I see no reason why people will be taking it excessively, but it is another topic for another day.
because mi fẹ́ máa má múlù málà but oko ẹrú yẹn àwa máa ṣe rí mo máa ń ṣe pray tí máa ó ní prayer point kan tí máa ń sọ ní pé Yorùbá nation we will pursue it, we will overtake it, we will take it either tí Satan, because Satan ó yàtọ̀ sí èṣù, so gbogbo àwọn irọ́ tí wọ́n ti pa fún wa yẹn gbogbo ẹ̀ ló ti ń fojú hàn ní ìsìn Satan tó bá fẹ́ tó bá kọ̀ will get there. Ìgbà tá bá gba Yorùbá nation yẹn wọn wá ní fi èmi, wọn ò ní fi ẹ̀yin, wọn ò ní fẹ́ ní kankan wá ṣàwátì. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká dákẹ́, ẹ jẹ́ ká máa sọ solution, ẹ jẹ́ ká sọ solution, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní wá solution. A ní olórí ní ilẹ̀ Yorùbá, a ní olùgbèjà ní ilẹ̀ Yorùbá. Elédùmarè la ní ilẹ̀ Yorùbá, òun la máa pè. Àwọn alálẹ̀ tó tẹ ilẹ̀ Yorùbá dó, àwọn la máa pè kí wọ́n wá gbà wá lọ́wọ́ àwọn ajogun, kán bá wa fi ogun ẹ̀yìn kán fi ja gbogbo àwọn ajogun ilẹ̀ Yorùbá. Ẹ ṣé mo dúpẹ́. Once again, happy new week. I'm back online. Ẹ má bínú, mo sọ pé mo wà out of town for few days. Tẹ́ bá rí ètè mi gan ìṣínú atẹ́gùn tí mo lọ gbà sára nílùú yẹn ó worry mi díẹ̀, but I'm fully back online nísìn. God bless you all. I appreciate each and every one of you. Gbogbo ẹ̀yin dádì mi ti máa ń rí, ẹ̀yin náà ni mo máa rí. Ní sọnù tọmọtọmọ tẹbí tará, ojú òní ti gbogbo wa. Ṣe rí gbogbo àdúrà tá a ṣe lọ́sàn yìí á bá ẹ̀yin náà, torí pé kí ni àdúrà òun ló máa bá yín. Èpè ò ní jẹ́ ti yín o. Gbogbo àwọn tó dẹ̀ ti sọ ọmọ nù, tó ń sọ ẹ̀gbọ́n nù, tó ń sọ àbúrò nù, Ọlọ́run á rọ gbogbo wa, torí I'm part of them. Ọlọ́run á rọ̀ wá lọ́kàn, Ọlọ́run á rọ̀ wá lójú, Ọlọ́run á dùn wá nínú. Ẹ ṣé gan ni. God bless you all. Bye.